bí èèyàn. Mo rí bá yá mi o. Ajíbọ́lá. Tọ́ kékulé ó gbọ́ kó sọ fún toko tí àdán bá ti gbọ́ kó lọ lérò fóun bẹ̀. ẹgbẹ́ akéwì aṣòótọ́ Oòduà tó jẹ́ ògbóǹtarìgì nínú àwọn ẹgbẹ́ akéwì tí ń bẹ lágbàáyé. Mo pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ẹgbẹ́ akéwì tí ń bẹ lágbàáyé, ẹgbẹ́ akéwì aṣòótọ́ Oòduà kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn. Bẹ́ẹ̀ ni, nítorí pé ẹgbẹ́ akéwì aṣòótọ́ Oòduà ẹgbẹ́ kan ni tó jẹ́ pé ó ń ṣe àwárí ẹ̀bùn àwọn èèyàn. Ẹgbẹ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni, ẹgbẹ́ àwọn pèdèpèdè ni, ẹgbẹ́ àwọn onímọ̀ ni ẹgbẹ́ akéwì aṣòótọ́ Oòduà. Ẹgbẹ́ akéwì aṣòótọ́ Oòduà tí mo wá ń sọ yìí, wọ́n tẹ́ pẹpẹ àjọ̀dún àṣà, àjọ̀dún ewì èyí tó máa wáyé ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù keje ní ọdún tá a wà yìí gan-an ni. Níbo ni ó ti wáyé? Mo pé níbo ni ó ti wáyé? Ìyá mi ẹ̀dọ̀ ọ̀rọ̀ tí gbẹ́nu lédi tí kún yànmùyànmù. Ní alẹ́ yìí, ìbà ní ọwọ́ Ajíbọ́lá aráàlú ètè. Níbo ni gan-an ni àjọ̀dún àṣà, àjọ̀dún ewì níbo ló ti fẹ́ wáyé? Mo pé ní ìlú Ògùn, ìpínlẹ̀ Ògùn, ní ìpínlẹ̀ Ògùn ní Dálémọ̀ Abàláwà, kí mo pé Abàláwà ní Ṣàngó Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Mo pé ẹ̀yin náà wá kẹ̀ wá wo bí Elédùmarè bó ṣe fi ẹ̀bùn jíǹkí àwọn èèyàn. Ẹ pàdé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn pèdèpèdè, àwọn akéwì, àwọn apẹ̀ṣà, àwọn asùnjálá, àwọn aṣeré orí ìtàgé, àwọn adẹ́rìn-pòṣónú lóríṣiríṣi nínú akéwì aṣòótọ́ Oòduà. Níbẹ̀ ni gbogbo wa wà. Èmi Àjàní akéwì tẹ́ ń wò yìí tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀, èmi náà ó wà láṣẹ Èdùmàrè kí Elédùmarè kó fi wá ṣàgbà ọjọ́ náà. Ẹgbẹ́ akéwì aṣòótọ́ ò ní bàjẹ́. Mo pé ẹ kú ojú lọ́nà. Abàláwà àjọ̀dún